Emma, you don't any more. Tandu, mahuru, mahuru. Emma, Emma, nine, itura. Alama kira, kamara. Mungo wale yoba. Emode iku walele ṣọ́ra o ṣọ́ra tí kò ṣe pa ẹ̀bọ̀ra burúkú tí kò ṣe mú kò ṣe pa onílé ìtura jìnnìjìnnì tí ń fi mọ́ lákàlákà. Bọ́mọdé bá dé bí ẹrù ẹrù ọ̀pá. Aláyé ìwọlé lè náà sáré máa fọ́ fẹ́lẹ̀ wọnú ẹ̀jọ̀ ọmọ ìfi sí lára kílẹ̀. Wọ́n rí pé mo lọ ń bọ́ ṣá. Swa kiri gan láì ṣe bá ń ṣàlówó ibi báyìí. Ṣé nítorí lọ kó costume sójú? Òbí á máa fọ́ fún ẹ. Wọnú ẹ̀jọ̀. tó bá ṣe tán kó wá rí mi lọ́fíìsì so kó kó àwọn files ọwọ́ ẹ̀ wá kalẹ̀ wo record so that màá lè ṣe account claim tó dé ṣó ti gbọ́. èyí tí wọ́n ti ṣe àwọn nǹkan tí mo ṣe tán sí máa bá mi. all right ẹ yá ṣe o. Okay, sir. Ẹ pẹ̀lẹ́ bí o. Mr. Àtọ̀dá tọjà. Àwọn ni àtọ̀dá pẹ̀lú. Ẹ káàbọ̀ sá. Ọkọ mi àbọ̀gán kó ara ẹ̀. Ṣé àṣìjú àmì àbí fún lọ́ọ̀jì? Àṣìṣù àní lọ́ọ̀jì kẹ̀. Kí mo fẹ́ fi lọ́ọ̀jì ṣe màá sùn lẹ́yìn ní dàárọ̀ ọ̀la. Irọ́ o kẹ́mi ṣe tí ń ṣe pápá ṣọ́ táìmù fẹ́. Pápá àpàlàdì ẹ̀ máa gùn. Wọ́n bá ti gòrí ara tó ti wọ́n ti sá lọ. Ẹran kan ló tún tọrùn bókun. Mo wá fẹ́ sáré pa. Kákan waste time ara wa náà ni. Mr. Àtọ̀dá.
kò yẹ kí n máa kọ orúkọ mọ́. ó ti tọwọ́ bọ́ ṣe ẹjọ́ ó ti dandan kẹjọ ọkùnrin dẹ ẹ ti tẹ sọ́sọ́ nírú mọ́lẹ̀ ó ti dandan kẹrìjà kéèké ẹni bá jáwé sẹ́nu àríjà òdì etí jẹgọ ẹsì rú àríjà òdì etí jẹgọ ẹsì rú kí ó yí ẹ̀mọ̀ rẹ̀ ó ilé ìtura ẹ̀mọ̀ nílé ìtura. Àwọn ọ̀gá fún mi lẹ́nu ìgbà tó kàn fi lọ clean nínú yàrá ló ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Mi ò máa ṣe eré o. Wọ́n mọ èké bá tiẹ̀ jẹ́ ló tẹ̀ yìí lọ. Gbogbo nǹkan báyìí lójú ẹ̀ máa ń rí. Ẹ̀dùn mi ti ń bọ̀. Ẹ ra sà. Ẹ fẹ́ wọnú ìwé mi bí màá káàbọ̀ kọ́ ẹ ṣí èrè olóbùkú mi bẹ́jọ́ lẹ fi ṣẹ́wọ́ láàárọ̀ kùtùkùtù wèrè kankan lórí bàbá yín tó mórí légbóhùn kò sí wèrè máníjà dà. Wọ́n wà lọ́fíìsì. ọ́fíìsì ni wèrè tí ó mọ̀ jókòó sí olóbùkú ọmọ ojú ọ̀rọ̀ lárí àfi kó máa gba AC kò sí wàhálà ẹ lọ bá mi sọ fún ọ̀sẹ̀ tuntun ti bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ ríra wa àṣìṣúà kẹgbẹ́ àbẹ́ẹ̀gùn. ẹ̀bùrọ̀ burúkú tí kò ṣe pa. ẹ̀bùrọ̀ burúkú tí kò ṣe mú kò ṣe pa. ikú tí ń pa ní tẹ́ni kò lè pa. Fine. Mo bá yín gbé tọ́lẹ́tì wá pẹ̀lú towel. Mo like service yẹn bí wọn. Thank you, sir. Ọlọ́run ẹ ń fi gbogbo nǹkan falẹ̀ pàápàá gbogbo nǹkan tí kọ́sítọ́mà fẹ́lẹ̀ ti mọ̀ fẹ́lẹ̀ ìfà service yìí fine ìwọ gan tó ń ṣàfihàn náà ìwọ gan fine. Thank you, sir. Ó mọ nǹkan ẹ ń tẹ̀fẹ́ sọ̀rọ̀ mi ẹni tí mo mọ torí ẹ̀wà bí gan kò dé ó ti yẹ ní tìrì wọn ò pé ńgbà tẹ̀ nìyẹn ò tí ì dé bí àkíwọ̀ sáré ṣiṣẹ́ yẹn kò yẹ. I don't understand, sir. Kò yé mi. Ọmọ kan àwọn ẹlòwọ àwọn ọ̀gá ẹ̀ tó dé. Sir, no. Please, sir. Ẹ jọ̀ọ́, sir. Ẹ má fi ọwọ́ kàn mí. Ṣé mo jalè jọ ń bí ni? Ṣé ọmọ mi mọ̀ ni? Irú nísì tó tẹ bá ń ṣe kí ni ẹ máa fi kún owó sẹ́yìn. Irú nísì tó bá ti gbà nísì a kò máa ṣe pàpàpàpà. Kò sí ìgbà láti gbọ́ra nùgbò láti fún lówó kankan make love. Sir, mi ò kí ń ṣe irú ẹ̀, sir. Kò dẹ̀ lẹ́tọ̀ọ́ sí òfin wa bí báyìí, sir. Kò sí irú ẹ̀ ni. Yìí máa dùn sáré sí yẹn gan ló máa dùn jù. Sir, ilé-iṣẹ́ wa yóò fààyè gba irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọn ò gbà káwọn workers máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú. Ìwọ fi ilé-iṣẹ́ síbi ilé-iṣẹ́ ṣòfin tiẹ̀ ni ìwọ lè dá ṣòfin ara tiẹ̀ ìwọ ló nira ẹ ilé-iṣẹ́ kọ́ ló ní ọ sọ́ra ọ̀ lẹ́rù ni ìbọn gbọ́ òṣìṣẹ́ ni. Bẹ́ẹ̀ ni, sir. Àmọ́ mi ò lè ṣe, sir. Sorry, sir. Irú wa ni ìwọ bí Sir. àgbọ̀ sórí èyí máa fi kunra wọn ni sórí gbogbo nǹkan ọgbọ́n ló gbà ní ayé nísìnyí àti ẹ bá ṣe bẹ́ẹ̀ sí wọ́n jẹ́ 2000 bá fún ọ ìwọ̀n ọ̀tọ̀ ní owó oṣù rẹ̀ ọ̀tọ̀ àṣáàdì ni ń wá láti bẹ̀rẹ̀ èmi àti ẹ lè di kọ́sítọ́mà tí ó ti yọ ǹjọ́ 3000 ọmọ ìgbà bẹ́ẹ̀. Thank you, sir. Mi ò fẹ́, sir. Sir, má pariwo sir, ẹ wo ṣé mo pé nǹkan tẹ́ ń ṣe yìí harassment ni tí bá lè fi ẹjọ́ yín sùn management ẹ máa lọ sẹ́wọ̀n ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni harassment ni. síwájú ká yín lè mọ̀ wá ní. Tẹ́ bá ti ní ìdùn kankan mọ́, sir. I would like to take my leave. tí mo ní ìdùnnú sọ fún ọ bá bẹ́ẹ̀ fún mi kò fún mi. Ẹ ṣé, sir. Olùsí ọ̀hún ó ti rí pé mi sọ ọmọ ìyàwó nǹkan kan jọ lójú ó bá jọ ọmọ ìyàwó ni mi nísìnyí yóò ti gbà wọ́n yóò ti dàgá mú ètò fóònù kalẹ̀ bọ́yá yóò ti jọ lójú kò wó bẹ́ẹ̀. Kò máa sí nǹkan tí mo máa fún ní lẹ́yìn lára nínú ètò rẹ̀.
lórí pé èèyàn dẹ̀ ń ṣe receptionist téèyàn ti wà nígbà téèyàn ti ń ṣiṣẹ́ ọmọ máa fi òpin téèyàn bá ti wá sínú rúùmù tó ti wá fún wọn ní nǹkan ní rúùmù prostitute lèèyàn kó tó bá fi lọ̀yàn bá òun ní kéèyàn gbà wọ́n wá classify everybody bá wọ́n wá classify gbogbo àbí aṣẹ́wó ni. àmọ́ gbogbo àṣà wọn tó ṣe ń pa iná kò sí ètò yẹn nílẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ṣebí Mr. Akanda ni bàbá yẹn. stupid man tó bá mọ ìlòkulò tó kàn fi ń lọ nínú room wọn lórí pé mo kàn lọ fún wọn ní toiletry àti towel ló ń sọ fún mi pé ṣèbí nǹkan tí gbogbo èèyàn máa ń ṣe ni àwọn expect ọmọ kan kò wá wá so mo fẹ́ replacement bóyá èmi o bóyá kí mi wá replace ẹni yẹn kí èmi àti wọn kájọ ṣeré o káwọn wá kó fún mi o táwọn bá wá ṣe tán káwọn wá fún mi ní 2k. wọ́n ti ẹ̀ price ẹ̀ dáadáa bàbá dúdú yẹn nǹkan tó dá máa ń wọ̀n lẹ̀ irú insult wo nìyẹn nonsense nǹkan tí wọ́n ṣe yẹn náà kí ló wọ́n ṣe fún wọn gbá wọn lójú ni. ṣèbí mo kàn wọ́n wípé ó kí o bóyá ó ti mọ nǹkan pé wá ta sí lọ́pọ̀lọ́ dẹ̀ ẹnu mọ̀ kọ́sítọ́mà. wọ́n ṣe wá ń kọjá yẹn mọ̀ that's nonsense. èmi kò tẹ̀ fi ṣe é fẹ́ẹ́ ṣe ìṣàmúlẹ̀yàn kó pèsè iṣẹ́ gidi míì fún yàn àwọn kọ́sítọ́mà ìbọn lè rèé pèèyàn tí yóò bá wà kẹ́fù. ọlọ́run máa ń yọ mí. má bí mi try nonsense yẹn má gbá ojú ẹ̀ má yà fi iṣẹ́ wọn lẹ̀ fún wọn. wo next time tó bá máa try ẹ̀ báyìí mo máa ṣe léṣe mo lè fọ́ etí ẹ̀ bó ṣe wà ẹ̀ báyìí ọlọ́pàá ló máa padà sọ gbogbo. ọlọ́pàá ò ní kó wa o. àmín sà. ọlọ́pàá ò ní kó gbogbo wa. ẹ dàbà ẹ kú iṣẹ́ wọ́n lẹ́bi tí mo ti ń wá òtẹ́ẹ̀ kiri ní gbogbo àdúgbò ẹnìkan lójú èmi bá fún mi ṣáàbà mo ní ìdí rúùmù. ṣe lodging lè fẹ́ ṣe lọ. irú wa yóò kí gba lodging I don't like lodging mo like a short rest kì í ṣe quick gẹ̀rẹ́ àìmá lọ. ẹ fún mi kì. 2000 ni owó rúùmù wa. láìra kan fún tí ẹ bá fẹ́ ṣe oògùn bèlúbèlú gan-an atare kànáfùrù ìyèrè kò tó 2000 naira 15 ni mo ní ẹgbà 5 lọ́wọ́ mi. àmì ìsà bá ṣe máa ń lọ bíbá yẹn. ẹ ṣú ọ bẹ́ẹ̀ ni sà. 2k ọlọ́ọ̀ni fi wọ́n wà máa fún yín. ẹ fún mi kì. a máa ní láti rẹ́gísítà yẹn kí ni ó pẹ́. láìsí lọ hospital láìsí station bí ẹ bá lọ station wọ́n ní tó bá fẹ́ béèrè yàn ogún náà kọ́kọ́ sáyẹ̀nsì orí tébù bí ẹ bá tó wá fẹ́ gbòòtẹ́ á tún rẹ́gísítà kí ni bí fi yàtọ̀ sí káńtà láìsí pé mo fẹ́ béèrè yàn lóòótẹ́ kí ló dẹ̀ ṣe báyìí àti pupa. ẹ má bínú sá just fún proper record ni a ṣe ń gbà. tí bá ṣe fẹ́ ṣe bámbá sí record kì í ṣe irú orí tébù yín bí. ẹ má bínú sá. It's because of you. Thank you sir. I like something black. Thank you sir. I like it too. Wọ́n náà bàtà bí mo ṣe jù sáré. Thank you sir. Orúkọ yín. Orúkọ mi ni Máyọ̀wá Ògúnmọ́dẹ́dí. Ògún yẹn jókòó bẹ̀rẹ̀ láti wó Ògún láká yóò sì mọ́lẹ̀. Ẹ mọ Ògún. Ògún ti pààyàn rí lójú yín. Àwọn Ògún tó máa ń yìnbọn tó máa ń sọdún Ògún lè mi. Wọ́n bí mi sí ìdílé Ògún ni. House address yín. Èmi ò mọ̀ ní nọ́mbà ilé wa lájọ́ mo ti kó lọ́dọ̀ wa mi ì mọ̀ nọ́mbà ọ̀dọ̀ wa. Okay, fún wọn fóònù nọ́mbà yín. Mi ì mọ̀ ní fóònù. Físà fóònù tí mo lò ní ìmẹ́ tó jì mi ì mọ̀ nọ́mbà ẹ̀dẹ̀ ni kò sí ní ọ̀fẹ́ ìlú. Sir, ìyẹn ilé wọ̀ because I need phone number yín. Dẹ́dẹ́ ní fóònù nọ́mbà. You sure? 91 40. Mo bí ẹ̀yọ́ ní potato yìí ti wá ní. Ẹjọ́ room 102 ni mo. 102. Okay. Lẹ́bàá ti lè lọ báyìí. Kẹ̀yà sí ọwọ́ right mi. Ẹ máa rí staircase kan bẹ̀. Ẹ̀gbọ́n staircase the first floor, first room by the lift. Mo ìdílé tí bàbá tó tún bójú wọlé. Èso ṣọ́kì rẹ̀. You know say at it. Cover me center. Ti sú ẹ. Wọ́n lọ tù. Ta ni? Indomie látàárọ̀, mo ní kẹ́ gbé Indomie wá. Mi ìmọ̀ kí ló tó múra bí bó para. Nígbà tí mo fẹ́ wò tẹ̀ ṣíyàn mọ́ ètò ń kọjá tó máa ríyàn ọlọ́mọdé àdáràn.
màá jẹ́ dé ṣùgbọ́n tó ṣe pẹ́ dé ara tèmi ti gbẹ̀ tán o. mi máa pẹ́ kí tó kú òun lè kí tó ṣe gbogbo ẹ̀ mi tún tètè rọ́kadà. ṣé wàá rí jẹ́ sàn kan fún ẹ ṣé gbogbo tọ́pẹ́ ṣe máa ń wẹ̀ nílé tó máa dún bí ọ̀wà wá gbogbo ọ̀nà máa ń gbọ́ o. mo fẹ́ fún ẹ ní dọ́gì débi wípé mo fẹ́ gbogbo gíbẹ́ẹ̀dì máa kàn sí gbẹ́gbẹ́. ẹ̀wọ̀n ló tẹ àwọn ẹ̀. ẹ ohun ta ni onídìí. àwọn kan tó máa fi ń gbé mi débẹ̀ náà nìyẹn tó rọ́kọ mi yẹn wàhálà ẹ̀ pọ̀. irọ́ bí ẹ bá fẹ́ tó yọ ọkùn kò ní lè tàn kalẹ̀ èmi lẹ̀ pa ó rí pé sọ̀rọ̀ ni mí ni kò sọ́mọ tí mo ṣáláyé tí ò kíké. olóṣì ìyàwó ẹ̀ yẹn náà a máa ṣojú tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe. torí àmọ́ ti bẹ́ẹ̀ ṣàpá. mo wà pẹ̀lú ẹ kò sí wàhálà ìwọ mọ̀ fọ̀. irọ́ o òpin ọ̀sẹ̀ ní kó tó sẹ́ndì àkáǹtì o jí ó di weekend èmi èyí fún yàn lówó ń bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìṣẹ̀kúṣẹ̀ ló fẹ́ fi ṣẹ̀mí lọ́wọ́ òun bọ́ bá sẹ́ndì àkáǹtì báyìí ní ìsìn èmi ó kàn mọ owó tí mo kò sé ní o ẹ kò sí wàhálà ló ṣe. tí n bá kú ìjókòó nǹkan tí wọ́n ṣe jíṣẹ́ fún ọ pé mo ní kó wá ní. wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún mi ń sìn ni mo rúbà mo ń ṣe nǹkan lọ́wọ́ ni. ó jẹ̀bi bàbá má ṣe nǹkan lọ́wọ́ sórí bó ṣe wà yìí ó dàbí pé wọn kò oríire mọ́ látọ̀ kí ni gbọ̀ngàn tó bá yẹ pé wọ́n kọ oríire mọ́ ni yóò mọ wù ọ́ kó o soríire èmi ò mọ wáyé tó fi àṣẹ́tì fèètì rẹ sínú ìyàwó torí àdáadáa tó ń ṣe dúró ṣé mo ṣe wà yìí mo ṣe rí mọ́yàn tí ì bá ṣe pé mi ò fẹ́ mọ gbéraga tó bá yẹ pé mo máa ń gbéraga ní orí transformer ló yẹ kí n ti mọ̀ ní ìsìn èmi pè ọ́ mo ní kó wá kó o jẹ́ kémi àti ẹ̀ka jọ máa gbé langa sí langa ká máa gbó mojò sí mojò òun yan nífọ̀n sọ ma fẹ́ tí àbálògùn ọlọ́ọ̀ bá ń gbọ́ ìtọ́lọ́run ṣe fún mi inú ayé ẹ̀ òun ló ń lọ ìgbà mo fẹ́ tí àbálògùn ló kọ kò lókìkí gbà mo mọ̀ mi ò làlà kò jẹ́jọ́ ẹ méjì lọ ogún ẹ̀ dé ni láì bẹ́ẹ̀ ni bí ìbọn sìn ẹ̀kan ló tọ́ mi wò ogún ẹ lọ ní wà wọ́n wò pé irú ògo wo ló jáná ti ń sáná yìí ó ní kẹ́ẹ̀kan dán ìsẹ́miọ̀ ó ń wá lu òyìnbó kò ní Canada lọ ìjọ mo pọ̀ sí lọ́lọ́run lánàá fún àwọn kan wà àtọ̀ ṣe rere ni wọ́n bá tọ̀ sí yàn lára báyìí ọ̀nà ó sì là yóò gùn régé ni mo wá ń bọ̀ ọ sọ pé èmi fẹ́ mọ̀ ṣe nǹkan pẹ̀lú rẹ̀ ó rí gbogbo staff tó wà mí ṣé mo kọrin sẹ́ni bọ́dì ó wá ń ṣàgídí. ẹ má bẹ̀rẹ̀ sà àmọ́ sà mo léèyàn tí mò ń fẹ́ kò dẹ̀ lẹ́tọ̀ọ́ sí kí n máa fẹ́ èèyàn níbi iṣẹ́. why you say this ṣé tẹ́mi àti ẹ bá ń fẹ́ra wa ìwọ bẹ́ẹ̀ lọ sọ fún boyfriend ẹ ni. mi ò lè ṣe sà. o ṣáà fẹ́ ṣàgídí ìdílé náà. kò sí wàhálà ẹ bá mú kọ́kọ́rọ́ mọ́tò wa. ọ̀gá ẹ̀ ká ẹ stop ẹ̀. Juliana èmi ló rọ́dànù kò sí wàhálà bọ́lá ó sì bá mi rọ owó oṣù rẹ̀ rọ̀kú rọ̀nù mọ́ lọ. kò sí wàhálà ìbáṣepọ̀ èmi àti ẹ̀ ń lé sẹ́ẹ̀ kò lè dalẹ̀ ó lọ sí ìjọ tó ti débí ẹ̀yìn burúkú yìí náà ló fi ń da orí mi rú kò sí wàhálà lágbára Ọlọ́run bó gbà kí n tún ẹ̀kọ́ rẹ̀ wò ní ẹ̀wọ́ ẹ̀rọ n ó tu wèrè wo lélẹ̀. olúwa mi o tí wọ́n lé bàbá mo ká ọwọ́ méjèèjì tán ni o kò ní bàjẹ́ fún yín ọ̀gá mi. báwo kò tẹ́ ọ ṣé kò sí wàhálà ṣá. kò sí wàhálà o everything lọ létò ni kódà àṣà ìrówó tí mo sẹ́ndì sí yín ní weekend tó lọ ni. no kò tẹ́ ẹ ṣe pààyàn láti lè ṣe pààyàn ó wà ṣọ́ pé kò sí wàhálà. ẹ kò sí problem everything is going peacefully. Okay. Ẹ máa ṣe jẹ́jẹ́ o. Ẹ máa ń dùn nǹkan pẹ̀lú kí ẹ. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ká rúgbọ́n alágbèdá o. Ọlọ́run náà ní bàbá tó wàá gbàdúrà á mọ̀ gbàdúrà. Ẹ ṣé gan. Thank you. I love you boss. Bàbá àlùbáríkà àwọn èèyàn gidi tó yẹ kéèyàn máa bá tó ní. Juliana mo fọlọ́ bàbúrà ìpadà ju ọ́nù kú òbí sẹ́yìn tí ń ju ẹlòmíì tí ó mọ̀ gbọ́ tèmi wọlé mi.
Yes, Tani. Come in. Kí ló wá di tilẹ̀kùn yẹn padà? Tilẹ̀kùn fi kíní sí. Tó bá ṣe tán ni máa tó lè ráyè wá sí ìbà. Wà á múra sí egbò yẹn. Ìyá ní kí n tó kíni gan gbogbo owó tí mo san owó sọ táìmù àsìkò tí ń lọ àwọn ọmọ tí wọ́n àsìkò wọn máa ń ka àsìkò ní ẹ̀kọ́ gbòkì ní kò lórí fún un. Ibẹ̀ náà rẹ̀ kẹ́yìn àkókò tí kẹ́sì bó ti bá dàgbà ní iṣẹ́ mi. Àríkà ojú etí gẹ́gọ́ ẹ̀sìn rú kí ó yí. Òṣì náà ṣé wọn rẹ́yìn àbáwọn sòótọ́ ọ̀rọ̀ kí ló dé àwọn nìkan lọ́kọ́ máa ṣẹ́ mi dìde àbẹ́wò làdẹ̀ ní rìn sí. Ọ̀rọ̀ ọmọ Juliana yẹn lọ ṣe yẹn náà máa ṣèdí. Ìyá máa ń jẹ ó fẹ́ kẹ́mi ìfẹ́ òní. Ìjà lè sọ pé òun náà ni. Àánú yóò ṣe mí. Ilé wo la rí gbọ́? Àánú yóò ṣe mí sọ ẹ̀ṣin wà mí bàá látàwọn tẹ̀sí rojọ́ òṣì. A ní kíni ti yín. Ó dàbẹ̀ ti ríṣẹ́ mi. Iṣẹ́ yín ò ká yín lára. Ọlọ́run má jẹ́ kẹ́ fi iṣẹ́ yìí kẹ́ fi tètò. Wọ́n ló máa fi ṣẹ́ pín. Ẹ̀yẹ jẹ́ òṣì. Ẹ kó ṣì kó lọ́dọ̀. Ọ̀rọ̀ tá à ń sọ lọ jàre àwọn onírànú ó máa lọ sọ pé ìdí yóò ṣòwò ọ̀rẹ́ ẹ̀ nǹkan tá a máa fojú ẹ̀ ní iṣẹ́ ìwọ́ fi yẹn sílẹ̀ ṣé wọ́n rí tiẹ̀ rò ní èmi ò mọ̀ pé ó rìn. Especially ọmọ Juliana yẹn ó máa padà lọ fún wa ní ọmọ ìwọ fún Ẹ̀dá yẹn burú. Ajá ó jogún èèyàn mọ́. Èyí ń sùn lójú ogun. Okú ajá alájà jẹ́ sára. Kí ló ń sùn fún? Àwọn sinmi èyí ń sinmi lójú ogun. Ayé tá a wá gan wọn lójú ogun ni. Tí sì mo gbàgbé ẹyọ kan níṣẹ́ wàá lọ́nà lọ́jọ́ mọ́jọ́ takùn tó ní opportunity wa á ṣe dáadáa. Èèyàn kì í sùn lójú ogun. Lẹ́yìn kẹ̀ bó bá rèèyàn lójú ogun wọ́n pààyàn èèyàn níjọ́ rẹ̀ wọ́n ni. Bá léèyàn èèyàn mọ̀ lójú bí tí. Yẹ́ Akon bá lè ṣe débi. Yẹ́ ẹ gbà mí dúró náà ṣé mẹ́rin náà. Yàgò yẹ. Ṣé fẹ́ ká tún mi jáde? Ẹ bá ká tún mi jáde sọ̀rọ̀ ẹ̀ tó lọ. Màmá sọ fẹ́ kulẹ̀ wọ́n sọ bàbá ìlẹ́nu ẹ sì rẹ̀ hòtẹ́ẹ̀lì ẹ ti pariwo ṣé àìmọ̀pá àwọn èèyàn wà nù lẹ́nu. Ẹ wo mo ti wà kí ló ṣe yóò mọ̀ sí wa ẹ bọ̀ra ẹ bọ̀ ẹ bí ẹ bọ̀ra tí mi. Ẹ wo ni wèrè gan ẹ̀yin náà kí lẹ́yìn náà mo tẹ́ wá mú ọmọ lọ́mọ tí wọn náà wá lò ṣe mọ́ tó fi wá dìjà báyìí. Àlọ́ sọ̀rọ̀ ṣe mọ́ náà sọ. Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ ṣe mọ́ náà sọ ọmọ kàkà bẹ̀rẹ̀. Alẹ́ bọ̀ra yóò ṣe mi aṣọ mi bẹ́ẹ̀ nulẹ̀ àti bàtà everything my phone my purse. Ó dàbí pé ẹ ti èrè sá. Ó rẹ̀ bọ̀ra bó rẹ̀ bọ̀ra. Ẹ wo bàbá adarí kọ́ yìí máa fọ́ yín ní etí. Orí ẹ̀ bọ̀ra bó rẹ̀ bọ̀ra. Ẹ wo mi ò ṣeré. Ṣé ẹ ti wọ́rọ̀ fíìmù dáná ni hòtẹ́ẹ̀lì rẹ ti rẹ̀ bọ̀ra kí ni ṣe bàbá yìí. Ẹ lọ bá mi ká sọ mi. Ṣé ẹni pé bàbá yìí ti gbọ́ náà. Pẹ̀lú gbogbo ẹnu tó ní iná nìyẹn. Ẹni wo tí bá ṣe pé ọ̀nà ìjẹ́ tírélà gbogbo àdúgbò tí mọ̀ pé mò ń ṣá ọ mọ̀ gbọ́ pàápàá sọ pé igi bẹ́ẹ̀dì ti kan. Igi bẹ́ẹ̀dì ẹ̀wọ̀ ló kún. Ojú òkè ṣe mọ̀ wẹ̀ dà ká pàkéré tí wọ́n gá gbóná. Nítorí pé ó dáa ni mo fi ń kí inú ọkọ mi rà bẹ́ẹ̀. Ṣíwájú torí pé ó mọ̀ pé mo dáa sórí tó bèrè bá mọ̀ pọ̀ fún mi dáa yóò mọ̀ wá wọ ẹ̀ wá sórí tó ṣe wá nífẹ̀ẹ́ ẹ̀ nìyà ọ̀pá àlàyé ẹgbẹ́dẹ.
ìyàwó ilé mi yẹn tó bá tó tẹ́lẹ̀. tàbí kí tẹ̀lé wá. ìwọ. ẹni sùúrù ṣẹ́jẹ́ kásẹ̀ tó bá yà ní kẹ́bí. ẹgbẹ́ ìyàwó ara yín wá ní. ẹnu kú ló wà má bọ̀. ẹni sùúrù ọ̀rẹ́ ṣàgbà kò ní. ẹni sùúrù ẹ máa ṣètò ẹ̀sẹ̀ bá délé ẹjọ́ òtẹ́ níbí báyìí òtẹ́ níbí. ẹni sùúrù ọlọ́ba ní sùúrù. débò làwọn méjèèjì. wàlá wẹrẹ ti fún mi sí kọlá mi. ẹ máa ṣètò ọba àmì kébìlì. ẹ wá láyé tí mo introduce sí ọba àwọn eléyìí tẹ́wọ́tẹ́wọ́ ni wọ́n 101 abojú mi jẹ́ ara o Bobby show explain ọmọ mi na mi so mi ní ṣọmọ báyìí nínú àṣẹ ló máa tẹ́yìn ká ṣe wá. ṣé ti ẹ̀ mú kan lé kí n sọ máìndì mi fún ẹ you understand. Amicably, ẹ máa ṣètò amicably. Kí ló tún dé? Kí ló tún ṣẹlẹ̀? Ẹ máa gbà mí. sẹ́ni gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà ẹ̀kọ́ ní dà fún mi. ẹni fún mi kẹ́rẹ́ àjọ sọ́dẹ̀ tí wàá jọ nígbà fún mi. Oyè mi, ẹ má bàa kọ́ńtì jẹ fún wa. Ibi tí wọ́n ti jẹ́ ẹ̀ ẹ má bàa kọ́ńtì jẹ fún wa. nítorí agbó àtàní àtàgbé ìkàrùndùn àtàní àtàlà ẹ ti wá tọ́ka nírù mọ́lẹ̀ báyìí ó dìdọ́ kẹ́ rí jẹ́ ìjọ àfàyàfà ẹ̀yin ẹ ti kọjọ gbọ́n. ìfúra lóògùn àgbà. àdínọ́jà àjọ̀núdà láàrin mi àti àjọ̀núdà. àdínọ́jà calm down. àdínọ́jà calm down èmi tí mo wá pè òun èso ọmọ èké ṣé tí n bá rájọ̀nù wà pé òpé mo rájọ̀nù. ó dà tí wo bá ṣe ọmọ kékeré ṣé máínà lèmi ni ṣé ọmọ kékeré lèmi náà ṣé mo ponú ni àbí mo pọ̀dà ẹ mọ̀ gbà mí. ó sì ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ̀sìn wọ̀n bí olúndùn. bàbá alálùjọ̀nù o èmi fún ara mi rí wọ́n wọṣọ red wọ́n wá ń sun ẹ̀jẹ̀ lójú bí omi ẹkún. Can you imagine ṣé èèyàn kan ṣo làjọ̀nù yẹn ni àbí méjì èèyàn kan ibi tó rí yín ò ti pé nìyẹn bẹ́ẹ̀ ni ẹ̀ ń pe èèyàn kan ní wọ́n ẹ gbà mí. ó dà Àǹjọ̀nú ìwọ́dà ibikíbi tó o bá wà mo fẹ́ kó yọjú sí mi kí sọ́jọ́ méjì ọkọ̀ tó kọ́ ìwọ́dà ọ̀tọ̀ òun dà. mo ti rí face to face. ẹ fi mí lẹ̀ ẹ dẹ̀ ń tì mí ṣé ẹ fẹ́ tì mí sẹ́nu kú ni ṣé wọ́n làǹjọ̀nú ìwọ ni wọ́n ń lo wọ́n fún wọ́n ní wọ́n wá wọ́n ń sun ẹ̀jẹ̀ wèrè wo ló ń sun kí ló dé tó ń dáhùn láàmú ní hòtẹ́ẹ̀lì tó jẹ́ kí kọ́sítọ́mà wọ́n rọrùn sùn tó bẹ̀rẹ̀ sí lé wọn káàkiri ní hòtẹ́ẹ̀lì jọ ṣé o fẹ́ lọ́ọ̀jì ni ní kọ́ fún ẹ lápàtímẹ́ǹtì kò lọ́ọ̀jì. dé gbogbo ẹnu ẹ sàn àrínájà ṣé wo ò mọ̀ pé bólógìní bá gun òkè àjà ojú rẹ̀ àtólé ojú rẹ̀ àtóko. ẹ gbà mí o Àǹjọ̀nú morúkọ mi. ẹ gbà mí ẹ wò mí bí mo ṣe ń wò ẹ ṣé ẹbọra nìwọ náà báyìí tó dàbí àwọn ọmọ tí wọ́n ń ṣe Kiss Daniel challenge lórí TikTok ayé Araba wọ́n bí níbi tó ti bùkún ni onípẹ́ tó lógìní bá gòkè àjà ojú rẹ̀ àtólé ojú rẹ̀ àtóko ìwọ tó lógìní ni ṣé ọjọ́ lógìní mo bí ọtí ya wèrè. ṣé o mọ̀ pé wọ́n lọ dáadáa tó fi ewúro fi dá ìlàsà. ẹ tó náà ìwé jẹ́sí wọlé yín náà wọ́n gbélé fún yín bẹ́ẹ̀ sí máa ṣe ní all the time tó bá di time tẹ̀fẹ́ sanwó ilé báyìí ẹ máa kówó èèyàn mẹ́rin márùn-ún wá kí ló dé ẹ kò síjọ́ tẹ̀ máa kówó wá rí tẹ̀ kówó pé rí kí ló dé ẹ ti kọ́kọ́ ní káàdì kan o tẹ bá mọ̀ kó ti sú yín ẹ wo bí ayé kí n lọ bá káàdì kan mi o. ẹ wo Mr. Iboye gabole ẹ lè understand ṣe rí adìẹ ńlá gun ìran ẹnu ìjà mọ ṣe rí ẹnìkan tó ń gbé nínú ilé yín yẹn Mr. Ọ̀rọ̀pọ̀ lórí burúkú ni o ànígbà tó dẹ̀ máa wọlé ó san gbogbo ẹ̀ pé ni bóyá ìwà ẹ̀ ń sanwó oṣù mẹ́fà ló jẹ́ gbogbo àyè tí mo kó fún gan èmi ni mo mọ̀ mú ẹ sọ́ọ̀tì out pé kí ni àti nàbà jàsà kò rí bẹ́ẹ̀. ẹ kí ni problem tẹ̀lé pẹ̀lú yẹn ṣé mi mo gbà wọ́n sílé àbẹ́ ilẹ̀ gbà wọ́n sílé
èmi ni. ẹ̀yin nípa kan sílé ẹ wo bí wọ́n kúrò ní Mr. Ọ̀rọ̀pọ̀ ẹ lọ gba Mr. Ọ̀rọ̀kéré kówó tèmi ti pé ni o bí owó mi ò bá pé ẹ wo bí owó mi ò bá pé máa tètè yín o. ẹ má ṣe bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ẹni máa àní mo ẹ ló mo máa ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ń sọ fún un bí mo ṣe ń lọ yìí sẹ́ máa lọ wá kí àti kàmí. ẹ má ṣe bẹ́ẹ̀ Mr. Adégbèga kí ló máa ń ṣe àwọn landlord yìí gan ẹ̀ tí ẹ̀ kí n understand pé bí Nàìjíríà ṣe rí I don try now ṣé ó sì kí n máa ṣe kíátíkà kí n máa tó fún òun ṣe ni ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ télọ̀ ni télọ̀ tó ránṣọ tẹ́ bó tó ń tẹ̀kọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè rí náà ẹ wo ẹ lè gbé lómi o kàkẹ́ gbé lómi màá yà rí ìkànnì yín ni àwọn náà ń gbìyànjú. mi ò wáyé wá ṣẹrú mo ṣẹ́ fún yín ni káyà fún mi lọ́wọ́ nìsí ẹ bẹ̀ sí ní dàmílàmù ẹ̀ ń dínkù mi tí màá wá ka yín mọ́ bí nìsí mo tún ẹ lè sọ fún mi pé àbújá lẹ wà kí ni gbogbo eléyìí gan. but ọ̀rọ̀ pọ̀ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo ní mo máa send owó ẹ sákàǹtì. send owó wèrè wo ìjọ ọ̀nà títọ́ fún pé máa send owó sákàǹtì mi ẹ wo ẹnjìnìá yìí jẹ́kọ̀ọ́ yín pé o ó dà pé tẹ́lọ̀ ti parí aṣọ ẹ̀tẹ́ yín kí n gbé wọ̀ yín kó bára yín ṣe rẹ́gí ni ó dà pé ẹ fẹ́ tẹ́ ṣá. Mr. Banji olóbùkún ẹnjìníà tí mò ń bá ṣiṣẹ́ tó fẹ́ gbé mi gbogbo yìí ni ada fún yín a parí iṣẹ́ wọn láti bíi 2 weeks ago wọ́n sì parọ́ fún mi pé àwọn fẹ́ mi lówó wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gíríbù mi wọ́n gíríbù mi bẹ́ẹ̀ kan ṣe já mi sínú pé wèrè wọn o wọ́n wà níbi sáìtì wọn tó wá wò ń bí báyìí bí mo ṣe wá ká wọn mọ́ bí nù kọ́ wá fún mi lówó lọ́tún ṣagídí. ẹ̀gbọ́n ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí èmi náà jẹ gbèsè gan ìyàwó wà lé ọmọ wà lé gbogbo àwọn tó lù ẹ̀ náà jẹ lówó wọ́n frustrate ìwà nígbà tí gbogbo àwọn ẹnjìnìá ò bá sì sanwó tó jẹ bó o láṣẹ bẹ́gbẹ́ pé. ẹ̀gbọ́n ẹ ní bínú ni ẹ ṣeun mo dúpẹ́ ṣe rí kò ń ṣe bẹ́ẹ̀ náà ṣe rí company tí mò ń bá ṣiṣẹ́ building practice tí mò ń bá iṣẹ́ mò ń jẹyàn lówó a kò ní èlé tún ẹ̀rọ kékeré kan ló ṣẹlẹ̀ ní complain ni wọ́n ń try láti settle ẹ̀ ni mo dẹ̀ fi sọ fún pé kó sì ní sùúrù máa send owó ẹ̀ sí àdè ṣẹṣẹ máa bára wa ṣiṣẹ́ bàbá àṣìṣe máa bára ṣiṣẹ́. ẹnjìníà wọn ní bàbá bá ẹrú ìgbàgbọ́ ẹ̀yin náà nǹkan tẹ̀yin náà máa ń ṣe ò dáa kò ń ṣẹ̀yin nìkan mi ò bá yín sọ̀rọ̀ particularly bọ́ gbogbo engineers tí mo mọ̀ láyé yìí mi ò mọ wáyà ìtẹ̀ṣe máa ń find it very convenient láti máa jẹ àwọn workers yẹn lówó ó dáa ìgbà tí ò ṣe gbẹ́ẹ̀ tí gbowó yìí 100 in fact mo mọ̀ pé kẹ́ tó bẹ̀rẹ̀ ṣe máa ti gba 70 to 80% upfront which is enough to complete the job and you will have extra so kí ló stop yín láti máa fún àwọn workers yìí lówó ẹ rò pé àwọn náà ní mọ̀lẹ́bí ni wọ́n ní family and friends wọ́n ló mọ tó máa take care of it's really unfair. fair ẹ̀gbọ́n ẹ ní bínú ni ṣe rí company tí èmi ti ń ṣiṣẹ́ ìyẹn building practice mò ń jẹyàn lówó bẹ́ẹ̀ ni a kò ní a little issue pẹ̀lú complain account wa ni wọ́n dẹ̀ ń try láti settle ẹ̀ bóde sọ́kùn tó máa ti settle ẹ̀ tó máa fún lówó nǹkan tó ṣẹlẹ̀ ni àti wípé gun èmi pẹ̀lú òṣèṣe máa jọ ṣiṣẹ́. ọ̀rọ̀ kan tó bá jẹ́ pé lóòótọ́ ẹ kì í ṣe àjèjì ara yín ìwọ náà máa jà gbàgede jọ tí ìṣẹ́ tó mọ̀ fún wọn ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ṣẹ̀sán wọn lé ní ìkàwé ó yé mi jà ẹ ṣe jà. kí ló ń ṣe ní bíbá ìwọ̀n náà yàtọ̀ sí pé wá rí ẹni. èmi kẹ̀mí ò ní tí mo wá ṣe ń bì mo ṣe gbọ́ pé wọ́n wà sáìtì kan bí mo gbé ọ̀kadà wá block fún ọmọlẹ̀ ni ẹ dúró ẹ̀yin gan fúnra yín ṣé bí lọ́dọ̀ ti yín ni. one of my missus mo rán mi gáàd mi kó lọ bá mi gẹ̀ẹ́sì kan èmi dẹ̀ fẹ́ jáde ó sì ló lè ṣe gbogbo àdìgẹ́sì fúnra mo jábọ̀ ní ìfẹ́ ìfọ̀. ikú tí ń pa ni tẹ́ni kò lè pa àrùn tí ń ṣe ni tí ó ṣe pa ni. mo wà ní zoom meeting pẹ̀lú àwọn kan ní overseas. báwo ni. adúpẹ́ adúpẹ́ bẹ́ẹ̀ ṣe pè mí báyìí mo pé n tó lè mọ́ gan ọ̀gá pè mí nǹkan tí ó wà important lẹ pè mí fún. ọ̀rọ̀ pọ̀ mo mọ̀ kó mo láì ní mọ̀tá. òótọ́ ni mo mọ̀. àgbàmí ọ̀fẹ́ ìdí láìkì wọ́n ní bí nǹkan tí ọmọ bá ṣe ló máa jẹ ìgbà mi òun ló tẹ̀sí kankan pa ó kì í ṣe òun ṣe bẹ́ẹ̀ ó ní ìtẹ̀lọ́rùn and you're very hard work láàrin gbogbo àwọn staff tí mo ti bá ṣiṣẹ́ wọn ló sì fẹ́ olóòótọ́
tí ń ṣe wọ́n ṣe lọ. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tó jẹ́ pé ibi tán wà kò tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ mo ò ṣiṣẹ́ kọjá pé wọ́n á fẹ́ máa lọ́wọ́ ẹni tí wọ́n fi máa fi kú tí mo ti fi àwọn kan fi try ẹ̀ mo realize pé ó fail. báwo pé irú èèyàn bíi ti ẹ̀yìn ó sùn wọ́n jẹ́ kó dábìlì lójú pé tí o bá fún mi ní recommendation kankan tó bá recommend mi fún ẹ̀yin náà máa wà as trustworthy as yourself. mo fẹ́ rìnrìn àjò kan ìrìn àjò ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ mo lè má padà wá anytime soon mo fẹ́ relocate sí overseas but hotel mi ní ìdílé tó wà ní bàbá mi máa ní ìjẹ bẹ́ẹ̀ ni pé èmi kankan fúnra mi wà náà. So tó bá mọ anybody tó bá lè ṣe lè ní ìwọ̀n ọ̀dọ́ now this is it ẹni yẹn máa san a certain amount ní oṣooṣù right I keep a certain amount for maintenance then I'll keep a certain amount for like mi ò fẹ́ mọ ní fẹ́ make ẹ bá make double ẹ bá make triple I don't care tí ẹni tèmi kàn ní pé tó bá ṣe ń pín owó yẹn kó máa pín sọ́nà mẹ́ta èyí tó máa drop fún owó maintenance àti ìtàwọn ọmọ fún ìlú fúnra wọn ìdí tẹ̀ ní pé hospitality business ó require maintenance regularly if not ibẹ̀ máa ń jẹ́ sójọ́ tó bá ní ọ̀nà tàbí wọ́n ní bí tó wọ́n tó bí tiẹ̀ tó lè recommend fún ìlú náà. mi ò ní tí n bá lè dán mi ò ní múlẹ̀ bí pé èèyàn fi ẹ̀kúlé ọwọ́ taari oríire tọ́lọ́ fẹ́ ṣe fún yàn bí pé ó taari ẹ̀ sí gbóni kí léegun tèmi ṣe tí ó lóun ò fàárọ̀ jù bàbá ẹ wò mo lè ṣe ẹ gbé kínní fún mi ẹ jẹ́ kí n handle ẹ̀ tó bá jẹ́ ti pé maintenance ni ọlọ́run ṣe ẹ mọ irúṣẹ́ tí mò ń ṣe n ò lè láàkì láspẹ̀tì ọlọ́run bá ń gbọ́ ògùn rè tó bá dẹ̀ ti jẹ́ pé ti owó tá a máa fi ránṣẹ́ lóṣooṣù ọlọ́run bá ń gbọ́ ẹ mọ̀ pé èmi bí mo ṣe wà yìí lóòótọ́ n ò yó o ṣùgbọ́n ebi ò pa mí mo sì ní ìtọ́lọ́rùn pẹ̀lú ìtọ́lọ́run sí fún mi owó oṣooṣù n ò ní jí ó dín ṣùgbọ́n bíi pé oríire fẹ́ wọlé tọ̀ mí láti ara yín mo wá tún fẹ́ máa tarí ẹ̀ síta ni mo lè ṣe bàbá ẹ̀ kí n ṣe. In all fairness o ti prove ara ẹ your reasonable doubt your trustworthy so ó máa wù mí náà ló tọ́ sí ìpèsè náà sọ pé òun fẹ́ ó máa wù mí kó jẹ́ lára mi. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́. I'll make it work. ẹ ṣé gan. so because mo wá ṣe ní pé because mo bá sọ ní sẹ́yìn bẹ́ẹ̀ mo ti máa fi travel bí mo wáyé láti máa fi máa introduce sí staff tó máa yára ìbá like work ethics wọn. We're going to continue fighting for the change. It's all of you. I say we can now just new CEO, actually the CEO of Brown. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé lágbára Ọlọ́run bá gbọ́ èmi náà wà nítorí àmì lójú débi tí ń disappointment yìí lágbára Ọlọ́run ẹ méjèèjì náà lálò pọ̀ ẹ ṣé mo dúpẹ́. rárá ọmọ tí ó wálẹ̀ kan ló ń fẹ́ ó béèrè lọ́wọ́ pé ṣé ráìsì ni àbámúlà èmi ti ní àmàlà láfún. ọ̀rọ̀ pọ̀. bàbá bàbá ìdá yẹn bá jẹ ní ògbé fò. ó máa wà kẹsẹ̀ báyìí just feel free you can use the dining when you're ready ní ìjọ padà sí sórí tí kò sí wàhálà bàbá ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà tó á lé ọ̀gá wa tí náà ò ní bàjẹ́ èyí kí n máa control hòtẹ́ẹ̀lì straight away. ìyá kì í jẹ gúdúgúdú lójú bàtà. wo bí ká tiẹ̀ wá gbà pé ìyá òjò mi bá òun náà àmọ́ só yẹ kí n ní ọ kí n wá mọ́ ọ ráre tàbí kí n mọ́ ọ̀nà gà
láti mú nǹkan kọ́wọ́ mi mọ́tò. ọ̀rọ̀ pọ̀ ó ṣe kó ń dìbò erémọdé ni ọ̀ lè ráre irú wọ yóò gbọ́dọ̀ tún náà gàkọ́ ọ̀tọ̀ mọ wọ́n mú nǹkan tó o bá ti ń pè lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó mọ̀ jẹ́ ọ. àṣẹ àmọ́ nǹkan ṣe mí bẹ́ẹ̀ ni ó yẹ kó mọ̀ pé ẹni tí mo fi wá rí ọ yìí nǹkan tó le ni ṣebí èèyàn kan tó yẹ pé mo ti bá ṣiṣẹ́ bíríkìlà mi tó yẹ pé àti bá a kọ́lé láìmọye ìgbà ṣùgbọ́n níbi tí èèyàn sí o tó bá rán mi iṣẹ́ èmi ò mú kan mọ́kàn mo ṣòótọ́ pẹ̀lú ẹ̀ mo wá rò bí pé gbogbo bẹ́mi ṣe ń ṣe lòun ti ń wò mí torí tó bá béèrè quotation lọ́wọ́ àwọn bíríkìlà tó kù ó máa ń rí pé tèmi yàtọ̀ ló bá pè mí ló ní òun fẹ́ travel òun fẹ́ locate pẹ̀lú gbogbo family òun ó sì lé hòtẹ́ẹ̀lì àmọ́ hòtẹ́ẹ̀lì yìí òun ò fẹ́ tà á torí òun ò tí ì mọ bọ́ọ̀hún ó ṣe rí ó lè ṣeéṣe kóun padà wálé torí ilé làbọ̀ sinmi oko òun awẹ́ nìkan tó lóòótọ́ tóun lè fi sí ìsáàjì hòtẹ́ẹ̀lì tí yóò mọ̀ bóun mójútó àmọ́ tó bá ti di ìparí oṣù yóò mọ̀ fún òun lówó àsìjọsọ ọ̀rọ̀ wa kúnná ó ti wá lọ láti bí oṣù 3 sẹ́yìn báyìí nìsín àti bí oṣù 2 ni mo ti ń mójútó hòtẹ́ẹ̀lì àmọ́ kí n mọ́ tán ìparí oṣù kejì ló lọ yìí o owó tí mo sẹ́ndì sí kò tó owó tó lóun fẹ́ mọ́ gbà mo wá wò pé tí bá wá ń bá a lọ báyìí bó lèmi ó ṣe wá mọ́ ọ̀rọ̀wọ́ yọ báyìí tàbí tí mú ọwọ́ lọ sẹ́nu ibi tí mo ti wá ń sọ ọ̀rọ̀ ilé èèyàn kan ti wá ń sọ̀rọ̀ létí mi pé iṣẹ́ hòtẹ́ẹ̀lì kò ṣeé dúró wò pé àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n dọ́gbọ́n sí wọ́n tẹ́ǹdì bí èmi ṣe súnú pé níbí mo lọ́rẹ̀ẹ́ tó gbówọ́ tó sì lóògùn tí mo mọ̀ ní tí ṣe pé èèyàn sọ fún mi pé kí n sá di ọ́ torí èèyàn ò ní lẹ́ni ní mo sàn kó mu kíkan arílọ́jà ṣàánú mi. ọ̀rọ̀ pọ̀ mo ń jẹ́ ọ. ọ̀rọ̀ pọ̀ ní nǹkan tó sọ yìí a sì yanjú ẹ̀. ó ṣe mo dúpẹ́. àmọ́ jẹ́ kí n clear impression ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ní hòtẹ́ẹ̀lì wọ́n máa ń sọ̀rọ̀ kan yìí pé adùn ṣe bí ohun tẹ́lẹ̀dùmarè lọ́wọ́ sí aṣòro ṣe bí ohun tẹ́lẹ̀dùmarè ò lọ́wọ́ sí tẹ́ ẹ ní pé most of them ń pé wọ́n ń ṣo oògùn ni ó lè má jẹ́ bẹ́ẹ̀ o ó lè jẹ́ pé ọlọ́run peṣẹ́ yẹn lọ́nà wọn tọ́lọ́run bá ti peṣẹ́ kan lọ́nà èèyàn kódà kéèyàn máa ta pure water lásán yóò là yóò lù díẹ̀ ṣé o wá rí ìwọ tó o wá lọ mánéèjì hòtẹ́ẹ̀lì olóòtẹ́ẹ̀lì tí èyí ṣe pé wọ́n ló fowó ara rẹ̀ kọ́ ó ṣeé ṣe kó má jẹ́ ọ̀nà tiẹ̀ lọ́rọ̀ hòtẹ́ẹ̀lì àmọ́ nígbà míì nǹkan tó bá wù ni èèyàn máa ń tọpasẹ̀ pé kíní tí mò ń wò ìwọ mú mi mo fẹ́ máa ṣe téèyàn ó sì gbé gbèsè lórí ẹ̀ torí ẹ̀ léwé ṣe wà torí ẹ̀ légbò ṣe wà tá a bá jẹ́wé tá a jégbò tá a pa gbogbo ẹ̀ pọ̀ yóò ṣeé ṣe wọ́n ṣiṣẹ́ kan fún ọ ṣe tó lágbára ni tí n bá ṣetán fún wọn inú hòtẹ́ẹ̀lì yẹn inú ẹ̀ gangan láàrin mọ́ omi ẹsẹ̀ kì í dá lọ́jà tìkẹ́tìkẹ́ báyìí ni èrò máa ń wọjà èrò máa wọnú hòtẹ́ẹ̀lì ẹ̀ wá ni tí wọ́n á máa lọ́ọ̀jì lóríṣiríṣi. ó ṣe mo dúpẹ́ sórí ọkàn tèmi náà ti balẹ̀ pé tí n bá ti dọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan tó ń kọ mí lóminú sòsè báyìí ló bá mi yanjú ẹ̀ wá bá ń wọlé kó o mú lé mi lọ́wọ́ kí n tètè lọ kí n lọ rì mọ́lẹ̀ ó ṣe mo dúpẹ́. pẹ̀lẹ́ jàre ìwọ̀nba kí mo ti mọ̀ pé òun bọ̀ ń bí ni ṣèbó ti DM mi ó ti sọ gbogbo ẹ̀ sí voice note ó ti ṣàlàyé fún mi mo dẹ̀ ti bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ tó ṣẹnu bí ìparí ọmú. obìnrin gbogbo nǹkan kọ́ ló mọ̀ dàṣà gidi. omi èròjà iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ yìí èròjà ẹ̀ lágbára o. èròjà rẹ̀ ń bá o. bẹ́ẹ̀ ni mo tá lò ọmọ tuntun la lò. ọmọ tuntun la lò. bẹ́ẹ̀ ni. ọmọ tuntun kan tèmi mọ̀ àwọn onítíátà ní bá ṣiṣẹ́ Salami kódà níbi 2 weeks ago wọ́n sì wá ya fíìmù lóòtẹ́ẹ̀lì mi tí wèrè jẹ́ mi lówó tó sá lọ. ọmọ tuntun ẹ̀jẹ̀ tuntun òun la lò ẹ̀dọ̀ ẹ̀ lásán kì í ṣe gbogbo rẹ̀ ẹ̀dọ̀ ọmọ tuntun lásán làkọ̀fẹ́ lò. ọmọ kókó. ọmọ kókó. ẹ̀dọ̀ ọmọ kókó. bẹ́ẹ̀ ni. àríyànjá ọ̀dájú o wọ́n bó ṣe sọ pé ẹ̀dọ̀ ẹ̀ lásán nígbà tá a bá ti yọ ẹ̀dọ̀ kúrò lára ọmọ ọmọ ti kú. ọ̀rọ̀pọ̀ dìde máa lọ. síbò ibi tó ti wá ní. bí tí sọ fún ọ pé mo fẹ́. èlò ló pa last month ìtò pa ní mọ́ǹtì kò ní wọ ààfọ̀ ẹ̀. wọ́n tún ṣe pé. mi ì ṣe pé ó yà dẹ́ndẹ́ndẹ́. mọ́ bínú kì í ṣe pé kò wù mí àmọ́ ó yẹ kó mọ̀ pé mi ò láyà gbogbo orú nǹkan báyìí tí bá tiẹ̀ wá sọ pé mo fẹ́ ṣe ó mo ti rẹ́ ọmọ tuntun ọlọ́mọdé kéèyàn lẹ́yìn ayé ẹsẹ̀ wọn. ó ṣe sọ̀rọ̀ ní ẹ̀wọ̀n bíi ti báwo ọ̀rọ̀ ẹ̀wọ̀n sínú ti wà tó bá tiẹ̀ wá mú ẹ̀ ó ní wọ sẹ́ẹ̀lì
apartment ló máa gbà fún ẹ èmi mo wí bẹ́ẹ̀ fún ẹ kábọ̀ nítorí wọn ò tiẹ̀ lè mú ẹ sórí àti rí ìkòkò ìwọ dáadáa. àwa lolùkọ́ tí ń dánmọ lẹ́kùn àríṣe kọ́dúkọ́dú. bá ló ṣe nítorí owó nítorí. ẹ ṣe o èyí lẹgbẹ́ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àsìkò ti tó fún mi láti lọ sóde ayé. ṣé wàá rí ẹbí tí mo fẹ́ lọ wọ̀ yìí mi ò fẹ́ lọ pa wọ́n lẹ́rìn-ín mo fẹ́ lọ pa wọ́n lẹ́kùn. kọ́ máa fi owó báyìí kọ́ máa fi wo àìsàn kó wá fi owó fi rán mi lọ síléèwé lásìkò bá wá ti tó fún mi láti máa ṣe fún wọn jẹ kí wọ́n máa padà lásìkò. ọ̀nàrẹ́ ọ̀pọ̀ọ̀rẹ́ ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́mọ ejò lẹ́sẹ̀ àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yún ẹnu. ọ̀nàrẹ́ ọ̀pọ̀ọ̀rẹ́ ẹni pé ó máa lọ la òní dé bá o. ọ̀nàrẹ́ ọ̀pọ̀ọ̀rẹ́ ẹni pé ó máa lọ la òní dé. Ọmọ educated gan. Ọmọ tó bá lè mú iPhone mú jáde. ìṣẹ́ òṣì ìranù àìbẹ́gbẹ́pé àìlówó lọ́wọ́ àìríjẹ àìrímu òun lọ ti tẹ̀ mọ́lẹ̀ o kò sì ní í gbérí mọ́ koríko tẹ́ni bá ti tẹ̀ ìyún dàtẹ̀ pé sọ wá rí ẹ̀dọ̀ ọmọ tuntun àti àwọn nǹkan kan tá a papọ̀ mọ́ra wọn tá a rí mọ́lẹ̀ yìí ọ máa gbọ́ tó wù mí já tó ní pé ọjọ́ tá a béwé léwé wù ọjọ́ tá a bẹ́ ìmọ̀ ni mọ̀ ń rọ wá lògèrè ta múnitọ̀gà sọ́ọ́dí gbogbo ìtí mò ń ṣe gẹ́rẹ́rẹ́ ìfàwá ẹ̀ bọ̀ gẹ́rẹ́rẹ́ bá a bá bomi sórí abẹ́sẹ̀ wá èrò tí ó máa wọnú òtẹ́ẹ̀lì yìí wá wọn ò ní máa wá lásán wọ́n máa wá towó tọ́látọ́lá àti wọn ní ìwọ náà ọ́ là ọ́ lu ọ́ máa bá wọn ọ̀tọ̀ kò jẹun náà wò tó ń gbọmọ àná èmi mo wí bẹ́ẹ̀ fún ọ wọn ní ọ̀ ní gbàgbé èèyàn kan bẹ tí ń jẹ arínájà ohun tí mo ṣe fún ọ yìí ọ̀ ìṣe kò sí bí ọ̀rẹ́ tí kìíní bá wa dáhùn ọmọ tí orí ti ń ṣe fún ọ ìwọ gan mọ̀ pé o lọ́ọ̀rẹ́ òfò kò sí mi. má jòyè òkòlé àti pọ́tébù wọ́n náwó fún pọ́tébù báyìí òkò nílùú kò ló ń pariwo pé ẹsẹ̀ mẹ́fà ni wèrè kó lẹ̀ ẹsẹ̀ mẹ́fà ni wèrè. èmi ò lè rí ìbù rẹ. Alábàáwí ayé o. Àwa lolùkọ́ tí ń dánmọ lẹ́kọ̀ọ́ àríṣe kọ́dúkọ́dú. Kò bí owó. Kí ló dé tó o padà dé lójijì? Olórí, aráyé ló dá mi lóró. Wọn ò jẹ́ iríṣẹ́ jẹ́. Dídé tí mo dé sílé ayé báyìí ṣe lọ já mi gbà lọ́wọ́ àwọn òbí. Wọ́n ti fi mí ṣáájú owó. Olówó kó má dirú àwọn eléyìí o ìwọ ọ̀sìn wẹ́rẹ́ tí ń bá ju ọ̀kadò nígbà náà kọ́ látayébáyé lewé tí jẹ́ láti gbàdégbà ń lẹ́gò tí ń gbà tírú èmi ìbá já ewé ọ̀ gbọ́dọ̀ sọ fún mi pé wọn ò mọ̀ já tí ń bá wa egbò irú rẹ̀ kọ́ lọ sọ fún mi pé wọn ò mọ̀ wá kò mọ́ wọ̀ ló lẹ́wù ẹlẹ́nu nínú ló làmùjá ẹ̀ èmi mo léwé èmi mo lè gbò mi tó bá wù mí mo lè fi ṣe iṣẹ́ tá a bá mọ̀ là fi jẹun owó tèmi nìyẹn ọ̀ lẹ́jà mi dúró o gbà fún múrí ni gbà fún gbàdà gbogbo ohun tí ẹ bá sọ ní káyé máa gbà
gbogbo tí n bá sọ fún ọ lásìkò yìí ni kó máa gbà ọyá mo fẹ́ kó parẹ́ nítorí pé tí pẹ́pẹ́yẹ bá tẹ̀lé wàá parẹ́ bó sì máa báyọ̀ lókè á parẹ́ kó ń bẹ́ ọ̀nà kò parẹ́ o. àtàtà náà tó ti dára ẹ̀ láàmú nítorí tèmi ni mo ti rí gbogbo nǹkan tó ń ṣe pátá ṣùgbọ́n jẹ́ sọ fún ẹ o òfò ló múnú eléyìí. èmi. Àìnájà. Bàbá ẹ̀tàtù. Ẹ̀tàtù. Ẹ ní sùúrù. Èèwọ̀. Àfọ̀rọ̀ kó domi kó dẹ̀jẹ̀ kó kúrò lára mi. Agídí tí lórúkọ tà á pọ́tá. Àyàngìdì lórúkọ tà á fi ọfà. Ìyámọ̀ kó ni kòkò tí wọ́n fi sè é lọ́jọ́ ìdìbò mẹ́kù. Ọ̀yẹ̀là. Máa fún wọn lójú àríyàn. Ọ̀yẹ̀ òlà o. Àìnájà. Bàbá ẹ̀tàtù. Bàbá ẹ̀tàtù. Ẹ̀tàtù. Kí ló dé? Kí ló dé? Olùgbàlà mi ti ṣubú. Olùgbàlà mi ti ṣubú. Ẹ̀yin olókìkí oníkọlẹ̀ bọ́wọ́ rẹ̀ báyìí lè já fara. Torí oko wáyọ lọ́wọ́ àṣebí. Ẹ̀dá ayé burú. Ajá ó jọkú èèyàn mọ́. Ibo kóra mi sí. Dúró bẹ́ẹ̀. Níbo ló sá lọ? Ṣé wo ò mọ̀ pé kò síbo èlè sáré títí? Inú ayé yìí náà ló ṣì máa wà. Èyí ọmọ adarí mu. Nígbà tẹ́ bá ṣe ìmọ̀ tán, ẹ máa wá ní èèmọ̀ ló ṣe yín. Ṣùgbọ́n jẹ́ sọ fún ẹ o ò lè rélé ìbú jẹ. Òtítọ́wọ́ bọ́ ṣe ẹjọ́ òdìdọ́dọ́. Ẹtì tẹ̀sán ní rúmọ́lẹ̀ òdìdọ́dọ́ kìíta kéèké. Ẹni bá jáwé sẹ́nu àríjà ojú ẹtì kẹ́kọ̀ọ́ ikú gbígbóná nípa àṣẹbí. Èké ní pèrè o. Èpè nípa ẹ̀kan tó bá ṣẹbí. Ṣèkà tó dábàá sókè òyìnbó borí. Ó ti gbàgbé pé táráyé ò bá rí ọ. Àkíngbàkátà lọ́wọ́ àkìtì. Ẹ̀bọ̀ra ti ń pa kúkúrú gíga.